Hallelujah. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A dúpẹ́ fún bàbá mi lókè. A yìn fún ìrìn àjò ibi tí a bá dé lénìí. A gbé e ga nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Àwa yìn ọ́, a sọ pé ẹ ṣé Ọlọ́run wa. Ó la sọ pé àwa yìn ọ́, Ọlọ́run wa. Àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa. Àwọn mìíràn jẹ́wọ́ wípé àjẹ́ lọ́lọ́run wọn. Àwọn mìíràn jẹ́wọ́ wípé Ọbàtálá lọ́lọ́run wọn. Àwọn mìíràn jẹ́wọ́ wípé àjẹ́ lọ́lọ́run wọn. Ṣùgbọ́n àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa. Ọlọ́run, gba ọpẹ́ wa. A tóbi jù, gba ìyìn wa. Gba ọpẹ́ wa. Gba ìyìn wa. Gba ọpẹ́ wa. Lówùrọ̀ yìí o, a yìn ọ́, a sọ wípé ẹ ṣé. Bàbá mi, àdàgbà má pàròyè, gbanigbani lọ́wọ́ ìpọ́njú, ẹkùn ọkọ̀ Fáráò. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo ní ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A dá gbogbo ògo àti ọlá padà fún. A yìn nítorí òun ló ní. A sọ wípé ó ṣe, nítorí kò sí ẹni bí rẹ̀, kò sí ènìyàn bí rẹ̀, kò sí ọkùnrin bí rẹ̀, kò sí obìnrin bí rẹ̀. Ìyówù Ọlọ́run ò ṣeun lórí gbogbo ènìyàn pátá tó ń gbọ́ mi, lórí ọkùnrin tó ń gbọ́ mi, lórí obìnrin tó ń gbọ́ mi, lórí oyún inú àti gbogbo alààyè, ntómi àti ntí omi, ẹyẹ inú igbó, ẹja inú odò, ẹyẹ ojú ọ̀run, eku orí ilẹ̀, gbogbo wọn ò sí. A sọ pé ó ṣe Ọlọ́run, nítorí pé ẹ̀ ń jẹ́ Ọlọ́run wá sílẹ̀. Ògo ni fún orúkọ yín. Jésù náà agbára wa. Gbogbo àdúrà tá a bá rí ẹ̀ṣẹ̀ lówùrọ̀ yìí nínú ayé ẹnìkọ̀ọ̀kan, nínú àwa tá a ti wà bí àtàwọn tá tó máa darapọ̀ mọ́ wa. Ogun ọ̀run ẹ dáríjì, ayérayé ẹ dáríjì. Gbogbo ìṣe wa, ọ̀rọ̀ wa lówùrọ̀ yìí má má jẹ́ ọjọ́ tí a já lójú rẹ̀. Ẹ̀mí máa gbà wá o, ẹ ràn wá lọ́wọ́, ẹ dá sí ọ̀rọ̀ wa, ká lè yìn ọ́, ká lè ṣe yín lógo. Jésù náà agbára wa. Ẹ jẹ́ a máa lọ sínú ọ̀rọ̀ tòwúrọ̀ yìí. Mi ò fẹ́ gbà wá lákòókò, ṣùgbọ́n mo máa fi ẹnu bà ibi àwọn kókó tó jẹ́ kókó bẹ̀. Bí oṣù yìí ṣe ń parí, ogun ayé rẹ kó parí. Kí ló mọ̀ sí ohun tí wọ́n ń pè ní àṣìlò agbára? Olórin yẹn sọ pé ayé agbára la wà yìí o, ẹ̀mí mímọ́ o, dá sọ̀rọ̀ ayé mi o. Ayé agbára la wà yìí o, ẹ̀mí mímọ́ o, dá sọ̀rọ̀ ayé mi o. Kí ni a ti ń pè ní agbára gan? Kí ni agbára jẹ́? Agbára wà. Agbára bí méjì mẹ́ta ló wà láyé yìí. Èmi máa sọ pé agbára mẹ́ta. Èkíní, òun ni agbára Ọlọ́run. Èkejì, òun ni agbára Sátánì. Ìkẹta, òun ni agbára tí a rí láàrin wa, nínú ẹbí wa, ní àárín ìlú wa, lórílẹ̀-èdè wa, ní ìletò wa, níbi tí a ti jura wa lọ. Hallelujah. Agbára Ọlọ́run ò ṣeé ṣàfiwé rẹ̀. Tí n bá ní máa kárí agbára Ọlọ́run lórí ayé mi, lórí ayé rẹ, mami, ó tó bẹ́ẹ̀ ò jù bẹ́ẹ̀ lọ. Agbára Ọlọ́run wà, ẹja ẹ̀ka tó bọ́ sínú agbára òkùnkùn, torí pé agbára Ọlọ́run
la fi ń borí ti òkùnkùn. Òun ni Bíbélì fi sọ pé ó ní ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ tó tí òkùnkùn lè borí ẹ̀. Tó o bá wo orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ni, ayé agbára ló wà ń bẹ̀. Ayé ìgbà kan, ayé apàṣẹ wàá tó jẹ́ àwọn sójà ló wà lórí ìjọba, ayé agbára kan nìyẹn. Ṣùgbọ́n ayé agbára tá a tún wà lákòókò yìí, òun ni agbára kàbá ètí wọ́n pè ní àwọn ayé olóṣèlú, ayé democracy, ṣùgbọ́n tó fi ayé ní wá lára. Hallelujah. Ṣé ẹ rí i pé kò sí gbogbo agbára láyé tí kò lè borí agbára, ṣùgbọ́n mo fẹ́ mú ọ̀rọ̀ kan jáde tí ò yí àwọn ènìyàn nínú ìrìn àjò ìgbàgbọ́ àbí agbára Ọlọ́run ní gbogbo ìgbà. Àwọn ènìyàn ń wò ó pé nínú ìrìn àjò tó wà ńlẹ̀ yìí, bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí àti bí àwọn ènìyàn ṣe ń pa ènìyàn jayé bá ṣe ń lo agbára òkùnkùn tí kò sì sẹ́ni tó fẹ́ mú wọn. Òun náà wá ń wò pé ǹjẹ́ àdúrà ò lè pa wọ́n run, ǹjẹ́ a ò lè gbàdúrà kan ṣègbé bí? Tẹ́lòmí bá wọn bèrè, dádì ó yẹ kẹ́ ẹ ti gbàdúrà kí àwọn Tinubu, àwọn Buhari, àwọn ènìyàn wọ̀nyí kan ti ṣègbé. Mo máa wá ṣàlàyé in tí ò jẹ́ kí májèlé tó jẹ́ pé gbogbo àdúrà tá ní tèmi tìrẹ ń gbà tó jẹ́ pé kò jẹ́ kí ó jẹ́ kètètè kẹsẹ̀ járe, mo máa sọ fún ọ lẹ́nìí. Ìdí tó fi gbàdúrà sí ogun ilé rẹ tí ò tí ì rí wọn borí, mo máa sọ fún ọ láàárọ̀ yìí. Ó ní mo ṣe pè ní pé ayé agbára, àṣìlò agbára wà. Báwo la ṣe ń ṣe àṣìlò agbára? Báwo ni agbára ṣe ń dé ọwọ́ ènìyàn? A ti yan àwọn kan látòde ọ̀run wá pé orí wọn orí aládé ni. A ti yan àwọn kan látọ̀run wá pé gbogbo orí tiwọn o, àyànmọ́ wọn, àyànmọ́ aláṣeyọrí, òkè ló ti máa rí wọn. A ti yan àwọn kan pé nínú ilé wọn ogun kì yóò lè borí wọn. Ibẹ̀ láti rí àwọn àkàndá ènìyàn. Gbogbo ọkàn tó ń gbọ́ mi gbàdúrà lówùrọ̀ yìí, sáré gbariwo, Olúwa, orí mi má jẹ́ ó gbàbọ̀dé, ìpín tèmi má jẹ́ ó gbàbọ̀dé, ikú òjijì ò gbọ́dọ̀ pa mí tọmọtọmọ. Bóṣù yìí ṣe ń parí lọ, ẹlẹ́dàá mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé, orí mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé, ìwọ ìpín mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé, orí mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé. Gbàdúrà, orí mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé, ìwọ orí mi yan rè, ó yá yan ìbùkún, gbogbo àbọ̀dé òkùnkùn, gbogbo àbọ̀dé ọ̀tá, gbogbo àbọ̀dé oṣó, gbogbo àbọ̀dé àjẹ́ nínú ìwọ orí ilé lẹ́ni ó yá yí dànù. Bó ṣe wí ni àṣẹ ọ̀run gùn. Ọmọ táyé ń fẹ́, God bless you, you are welcome. Gbogbo ènìyàn ṣì ń sùn lọ́wọ́, ṣùgbọ́n ohun tó bá wéra wọn la fi ń réwa wọn. Mo mọ̀ pé tó bá yá wọn ó jí sínú ìrìnàjò náà nígbà tí ọ̀rọ̀ náà bá dé orí kóńkó. Ayé agbára tá a wà, ayé àṣìlò agbára tá a wà, ayé àṣìlò agbára tí àwọn ènìyàn fi ń pa àwọn ènìyàn lẹ́kún. Àwọn ọba àṣẹ ń bẹ lọ́wọ́ wọn. Àwọn ìjòyè àṣẹ ń bẹ lọ́wọ́ wọn. Àwọn aráàlú gan àṣẹ ń bẹ lọ́wọ́ ẹni kálukú. Bíbélì sọ pé agbára ó ń bẹ lórí ahọ́n púpọ̀. Àṣẹ kan nìyẹn. Ọlọ́run ló dá ọká tó fi àṣẹ sí òkò ọká bí ẹyin rẹ̀ tó kó sínú ẹ̀. Ó ní tó bá ti fi sórí ahọ́n rẹ̀, tó bá ti fi ìdìrú rẹ̀ tá gbogbo ẹran tó bá wù kó ta sí, kò ní tà sí ẹ̀, ó máa bá. Àṣẹ nìyẹn. Agbára kan nìyẹn. Agbára kan bẹ lára kìnìún ọlọ́làájù tí ń bẹ nínú igbó tó jẹ́ pé gbogbo ẹranko kẹ́ranko kò sí bó ṣe tóbi tó o bá rí wà kọ́kọ́ sá. Agbára Olódùmarè ni. Agbára kan bẹ nínú ara ejò èyí tí ó tan àwọn ènìyàn Ádámù àti Éfà jẹ nínú ọgbà Édẹ́nì. Òun ni pé rírí tó bá kọ́kọ́ rí ẹ, á kọ́kọ́ sá fún ẹ. Bẹ́ẹ̀ ni agbára kan bẹ lára ènìyàn tí ẹranko ìgbẹ́ bá kọ́kọ́ rí èèyàn, á kọ́kọ́ sá sẹ́yìn. Àṣẹ Elédùmarè ni. Bẹ́ẹ̀ ni agbára kan bẹ nínú gbogbo ohun tí a dá tó mú ìpayà bá ènìyàn. Agbára kan bẹ nínú àwọn ènìyàn kan, àwọn ẹ̀yà kan, èyí tí àwọn èèyàn kan tí a ń pè ní àjẹ́. Nígbà tí o bá gbọ́ pé àjẹ́, àwọn àjẹ́ kẹ̀, wọ́n má jà dáràn, wọ́n jà porúkọ àjẹ́, wọ́n jà pa mí jẹ.
agbára kan bẹ nínú àwọn oṣó èyí tí wọ́n ń pè nínú oṣó kíní kan àpèdání àjẹ́ ni àjẹ́ ń jẹ́, èyí tó ń bẹ lára ọkùnrin ni oṣó, èyí tó ń bẹ lára àwọn obìnrin ni wọ́n ń pè ní àjẹ́. Hallelujah. Agbára kan bẹ lára àwọn ẹ̀gún igi inú igbó tó jẹ́ pé tó o bá rí ẹ̀gún èṣùṣú, àwọn ẹ̀gún ńláńlá tó ò lè dúró níbẹ̀ torí pé wàá bẹ̀rù pé kíkiní máa gun ọ olóró tó pọ̀ jù lára. Bẹ́ẹ̀ ni agbára kan bẹ lára àwọn ejò tán bá ṣán ènìyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni oró yà á dẹ̀ dé ọkàn yà á dẹ̀ pààyàn. Àṣẹ kan ni, agbára ni. Tí àwọn nǹkan tí Ọlọ́run dá, ewéko, ènìyàn àti ẹja inú odò, a rí ẹja inú odò tó lè fi igan rẹ̀ àbí egungun rẹ̀ kó fi gúnyàn lára kéèyàn dẹ̀ di èrò ọ̀run. Àṣẹ ni. Gbogbo ohun tí Ọlọ́run dá ló fún ní agbára láti lè máa fi protect ara ẹ̀. Òun ló wá mú ènìyàn tó dá pé Ọlọ́run ó dá mi, ó dá ọ, ó wá fagbára sínú ayé wa. Ibi tí agbára ti wá bẹ̀rẹ̀ láti máa lólé ara wa ó lárí nínú ìwé Genesis nígbà tí ẹ̀gbọ́n sí àbúrò tó ṣe ìrúbọ sí Ọlọ́run títí àbúrò gbájú ti ẹ̀gbọ́n lọ tí ẹ̀gbọ́n sì pa àbúrò rẹ̀. Ibi tí agbára ti bẹ̀rẹ̀ nìyẹn. Ibi tí agbára ayé ti bẹ̀rẹ̀ nìyẹn. Ibi tí agbára àṣìlò ti bẹ̀rẹ̀ nìyẹn. Ibi tí ẹ ti ń rò pé ó yẹ ká máa lágbára léra wa lórí. Ibi tí ẹ̀gbọ́n ti ń dìde sí àbúrò. Ibi tí àbúrò ti ń sáré. Ibi tí aya ti ń pọkọ lẹ́kún. Níbẹ̀ láti gbogbo rẹ̀ lọ, ogun ìdílé a máa fa agbára àṣìlò agbára lórí ayé ènìyàn tí ayé ènìyàn dẹ̀ ń dàrú. Ọlọ́pàá dé tájù ní God bless you. Lórúkọ Jésù, ayé ò ní lo àṣìlò agbára lé ẹ lórí. Àṣìlò agbára, ayé tá a wà yé, ayé àṣìlò agbára, àṣìlò agbára wà pé ẹ̀bùn tí Ọlọ́run fún àwọn kan báwo ni wọ́n ṣe ń lò. Agbára tó gbà, agbára tó wọ inú igbó lọ gbà, agbára tó lọ fohùn gbẹ para rẹ, agbára tó fohùn, agbára tá a gbé wọ̀, agbára àyànmá rẹ, agbára ipò, báwo ló ṣe ń lò lórí àwọn èèyàn. Agbára tí ayé ń lò lẹ́nìí, nígbà tán bá wá agbára, wọn kò déédéé wá agbára, wọn á wá agbára lọ síbi tí kò sí agbára. Agbára làwọn èèyàn wá títí tán fọwọ́ lu igi tí igi fi ń sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n sọ kékeré kan. Agbára lènìyàn ṣe títí tán lọ yọ ọmọ nínú aláboyún tá fi ṣe igi ọ̀sán yìí tí ọ̀sán yìí ń fọhùn bí ènìyàn. Agbára kan ló wà ńbẹ̀. Makuba ìkàsẹ́ńtẹ́ búdíà kàdáìlì àkàtàlẹ̀ òṣèlèyà. Agbára kan ni ènìyàn ní tó fi ń wọ inú odò lọ bá Iyèméjà nísàlẹ̀ odò. Ǹjẹ́ gbogbo ènìyàn ṣóun ló lọ opportunity àti máa wọnú odò ni? Gbogbo olùgbọ́ mi láàárọ̀ yìí, sáré gbàdúrà. Olúwa, ta ló ń lo àṣìlò agbára lórí ìpín àti àyànmọ́ mi? Ta ló ń lágbára lórí ìpín mi àti àyànmọ́ mi? Olúwa, tú mi sílẹ̀ lọ́wọ́ rẹ̀. Ó jẹ́ gbàdúrà. Tú mi sílẹ̀, 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 tú mi sílẹ̀. Olúwa, tú mi sílẹ̀. Agbára tó ń lo agbára àyànmọ́ mi, ètò lágbára àṣìlò lórí àyànmọ́ mi. Ta ló fi agbára ayé tó fi ń darí ayé mi? Ta ló ń lágbára òkùnkùn tó fi ń darí ọmọ mi? Ta ló ń lágbára òkùnkùn tó fi ń darí ọkọ mi? Ta ló ń lágbára òkùnkùn tó fi ń darí aya mi? Ta ló ń lágbára òkùnkùn tó fi ń darí iṣẹ́ mi? Olúwa, jọ̀ọ́ ṣíwọ́ iṣẹ́, jọ̀ọ́ ṣíwọ́ iṣẹ́, jọ̀ọ́ ṣíwọ́ iṣẹ́, jọ̀ọ́ ṣíwọ́ iṣẹ́. Ìyá yẹn ò gbàdúrà, ó yá ṣíwọ́ iṣẹ́. Bàbá yẹn gbàdúrà, ó yá ṣíwọ́ iṣẹ́. Agbára tí ayé ń lò lé mi lórí, ó yá tá a lò mọ́ àyànmọ́ mi. Olúwa, fòpin sí lówùrọ̀ yìí, fòpin sí lówùrọ̀ yìí. Bí ó sì ṣe parí lọ, ó yá agbára náà yóò dọ́pin, ó yá yóò dọ́pin, ó yá yóò dọ́pin, ó yá yóò dọ́pin, ó yá yóò dọ́pin. Jésù Olúwa wa. Ya Junior, God bless you. Mami, mo ń ṣẹ̀yìn bọ̀ tí mi ò ṣẹ̀yìn. Àwọn àdúrà tá ń gbà lọ́wọ́ ló jẹ́ kí n ti pè yín mà. Lénìí lógun ayé yín máa ṣẹ́wọlẹ̀. A máa sọ̀rọ̀ lénìí. God bless you, mami. Mama, ẹ má bínú mà pé mi ò tí ì pè yín mà. Mo rí kọ́ yín. God bless you, mà. Ayé agbára àṣìlò láwà. Àwọn ènìyàn wá agbára títí lọ inú ewé.
kò lè sí gómìnà kan tó lóun fẹ́ di gómìnà lórílẹ̀‐èdè location 419 tá ń pè ní Nàìjíríà lẹ́ni tí ò lágbára. Kò sí pásítọ̀ kan tó fẹ́ sọ pé mo fẹ́ gba agbára o, agbára Ọlọ́run o, mo fẹ́ gba agbára. Àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe sọ. Ẹ má bínú fọ́ìsì yẹn láàárọ̀ yìí. Fọ́ìsì yẹn ti ṣiṣẹ́ tó lágbára láti òru àti ìjẹta wa. Ẹ má bínú bí fọ́ìsì yẹn ṣe rí. Gbàdúrà dáadáa. Olúwa, mo fẹ́ gba agbára o, agbára Olúwa o, mo fẹ́ gba agbára. Agbára Olúwa wà lóòótọ́. Agbára Ọlọ́run wà lóòótọ́. Ṣé nígbà tó gbàgbára Ọlọ́run, ibo ló ń lò ó sí? Ibo làwọn wòlíì lu agbára sí? Ibo ló lu agbára méjì sí? Àwọn ẹlòmíì á kọ̀mpìtì agbára méjì pọ̀. A gbé agbára òkùnkùn kalẹ̀, a gbé agbára Ọlọ́run kalẹ̀, a máa gbàdúrà fẹ́nìyàn, a ní kí ayé ènìyàn kó kúkú wà lójúkọ, kí ayé ènìyàn ó tú kúrò nínú ìgbèkùn. Ọlọ́run mi kì í ṣe alágàbàgebè. O gbọ́dọ̀ tẹ̀lé agbára Ọlọ́run. O gbọ́dọ̀ mẹ́ni tí Ọlọ́run ṣe. Agbára jẹ́ nǹkan tí ènìyàn máa ń béèrè fún. Agbára Ọlọ́run jẹ́ agbára tó jẹ́ pé tó o bá ní agbára lọ́wọ́, o gbọ́dọ̀ kíyèsára nítorí alágbára máa ṣubú. Ọlọ́run fúnra rẹ̀ ni máa ń dá agbára sí ayé ènìyàn. Ọlọ́run bá fún ọ lágbára, a tó fi ààbò sí pẹ̀lú. A dẹ̀ tún sọ fún ẹ pé agbára tí mo gbé fún ẹ yóò, nǹkan báyìí ni èèwọ̀ rẹ̀ má ṣe jẹ́. Tẹ́ bá wo ayé Sámúsónì alágbára. Agbára Elédùmarè ń bẹ lára rẹ̀. Ọlọ́run ti sọ fún mi pé Násírì ni ẹ́. Ọlọ́run sọ fún Sámúsì pé bàbá àti ìyá rẹ̀ pé dákun ẹ má ṣe jẹ́ kí abẹ́ kí ó kan irun rẹ̀. Ẹ má jẹ́ kí ọwọ́ kí ó kan irun rẹ̀. Àìmọye agbára lára obìnrin, àìmọye agbára lára ọkùnrin. Ibi tá ń lọ lówùrọ̀ yìí, agbára kan ni wọ́n ń lò lórí ilẹ̀ Yorùbá ní gbogbo Nàìjíríà lẹ́nìí tí ó jẹ́ kí ọ̀rọ̀ wa ó tóra wa. Àṣẹ kan làwọn baba ńlá wa ti lò. Àṣẹ kan ni wọ́n fi sọ̀rọ̀ tí wọ́n ní láòlẹ̀ fi sọ̀rọ̀ tí ẹ̀gún bẹ lórí ilẹ̀ Yorùbá. Àṣẹ kan ní Ṣàngó fi ń sáàrà ní àkókò tiẹ̀ tó fi ń yọná lẹ́nu. Àṣẹ kan ní Balógun àbí Bàgá ní Ọ̀yọ́ tó fi ṣe tiẹ̀ nígbà náà. Àṣẹ kan ní kò sí ìlú kọ̀ọ̀kan tí ò sí alágbára kan. Kò sí ìlú kọ̀ọ̀kan èyí tí gbogbo ènìyàn kà wọ́n kún òòṣà tí wọ́n ń bọ lẹ́ni agbára lọ́lọ́run fún wọn. Níbo la ti àbálábàpàdé? Gbogbo àwọn tẹ́ ẹ̀ rí bí agbára lẹ́ni Ọ̀ṣun yẹn ènìyàn ní lákòókò kan. Ọya yẹn ènìyàn ní lákòókò kan. Èṣù fúnra rẹ̀ èyí tí gbogbo ènìyàn tẹ́rí bá fún lẹ́ni ènìyàn ni. Àjẹ́ tó ń gbé ẹyẹ sínú tó fi pòórá nínú yàrá rẹ̀ láti lọ bá tẹ̀mọ́ ẹnìkejì rẹ̀ jẹ́ pé Ọlọ́run ló dá ó lẹ́nu. Kò sí tó jẹ́ agbára láyé tí kò jẹ́ ènìyàn àbí Ọlọ́run ló ní. Àwọn ọlọ́sàn yìí mi ò sọ irú àwọn ènìyàn tí wọ́n máa ń fi kíní bèbí sẹ́nu o. Tọ́ máa ń fi orí bèbí tọ́ máa ń fi sẹ́nu wọn. Tọ́ máa àṣọ yìí báyìí. Àṣọ àwọn alágàbàgebè. Àwọn ọmọ mi wà. Àwọn agbára kan wà tó jẹ́ pé tó o bá ti dúró síwájú wọn báyìí wọ́n ti mọ gbogbo nǹkan tí wọ́n fẹ́. Kì í ṣe àwọn alágbára tí wọ́n lọ mọ́ṣúárì tí wọ́n lọ ń gba omi òkú láti fi fojú kán bá lè máa ríran. Ṣùgbọ́n agbára yìí níbo ló ti wá? Ǹjẹ́ báwo lágbára ṣe é ṣe lò? Báwo lẹ ṣe pa ewé àti egbò pọ̀ tó di agbára? Nígbà tó bá ní ènìyàn yìnbọn, ìbọn ò bá ọ́, agbára Ọlọ́run ni. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó o mọ̀ pé kò sí alágbára kan láyé tí kò ní kú. Ọlọ́run dá ànábì Sàlálì wa Sàlá Muhammad. Ó bá ń lọ níwájú báyìí ìpàkọ́ rẹ̀ á dẹ̀ tún máa rí èèyàn tó ń bọ̀ lẹ́yìn. Kì í ṣe pé ó lójú lẹ́yìn.
agbára tí Ọlọ́run dá sí lára rẹ̀ rẹ̀ adá Kristi Jésù Kristi ó mọ èrò ọkàn wa ó débi òkú Lásárù ó jí dìde ó débi afọ́jú ó tutọ́ sílẹ̀ ẹni tá a bí láti inú ìyá rẹ̀ ó fi bá lójú báyìí ojú rẹ̀ sì ríran. Agbára ni màmá ẹja wá yànnàná rẹ̀ kó bá lè yé ènìyàn ká má gbé sí ara wọn. Ǹjẹ́ agbára yé mọ́jà? Agbára oṣó, agbára àjẹ́, agbára ewé àtegbò, àkó mẹ́tẹ̀ẹ̀ta dúró. Àmú agbára Ọlọ́run wà sílẹ̀. Ojoojúmọ́ ló wà, ojoojúmọ́ ló ń rí, ojoojúmọ́ ló ń kà á, ojoojúmọ́ ló ń sọ̀rọ̀ rẹ̀. Ohun tí mo ń fọ̀ jáde yìí agbára Ọlọ́run ni. Àìsàìrí ọ àìtí rí ọ agbára Ọlọ́run ni. Jésù sọ fún mi pé ó tó sọ fún gbogbo ayé ó ní èmi ń lọ èmi ó padà wá. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní orúkọ àwòkìròyìn òun káàkiri gbogbo àgbáyé. Kí ló mú tẹkinọ́lọ́jì jáde lẹ́nu ẹ̀? Irú agbára wo ni wọ́n sopọ̀ èyí tí wọ́n fi ń gbé ẹlòpléènì fò? Agbára kan ni èyí tí a fi mú fóònù yìí sọ̀rọ̀ tí ìwọ tó wà ní United Kingdom, tó wà l'Amẹ́ríkà, tó wà ní Canada, tó wà ní Germany, tó wà ní Italy, tó wà ní gbogbo orílẹ̀-èdè tó wù kó wà láyé, tó dẹ̀ ń wo orí afẹ́fẹ́ yẹ, tó dẹ̀ ń rí mi wò. Agbára kan ló dé bẹ́ẹ̀. Mo lu wa tún gbàdúrà. Olúwa, agbára tí ayé fi ń mọ́nítọ̀ mẹ́kẹrẹ, agbára tá a fi ń yanṣẹ́ àyànmọ́ mẹ́kẹrẹ, Olúwa agbára òkùnkùn náà jọ bàjẹ́, Olúwa jọ bàjẹ́, agbára òkùnkùn tá ayé fi ń mọ́nítọ̀ àṣeyọrí mi, èyí tá ayé fẹ́ fi já mi kulẹ̀, Olúwa sọ̀dà jókòrá 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 agbára náà sọdòkú sọdíòkú 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 sọdíòkú. Jésù agbára wa jẹ́ olóyún létí agbára wòlíì nígbà tí Bálákì àti Bálámù tí Bálákì pé kí Bálámù wá fi àwọn ọmọ Ọlọ́run rẹ̀ wọ́n ṣe pẹpẹ méje, ṣùgbọ́n nígbà tí Ọlọ́run fẹ́ fi àjùlọ wọn wòlíì ni ó ń ríran ó ń gbóhùn Ọlọ́run. Ṣùgbọ́n lọ́jọ́ kan nígbà tó ń lọ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ dé o ángẹ́lì apanirun pàdé rẹ̀ níbi tí a ní kí ó máa lọ láti má lọ lu agbára lé àwọn ènìyàn lórí, ṣùgbọ́n nígbà tó pàdé rẹ̀ àdìlójú kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ fọ̀hùn bí ènìyàn. Màmá tó ń gbọ́ mi gbọ́ tó o bá rí àmì ṣe láti ní lọ ẹni tó dúró lórí àkàbà ìṣògo rẹ̀, ẹni tó dúró lórí àyànmọ́ rẹ̀ lẹ́ni o kó pàdé áńgẹ́lì apanirun. Ẹni tó fọmọ yọ ẹ lẹ́nu, ẹni tó fọkọ yọ ẹ lẹ́nu, ẹni tó da ilé rẹ̀ rú, mo sọ pẹ̀lú Ọlọ́run máa jẹ̀mú lówùrọ̀ yìí lórúkọ Jésù, irú ẹni bẹ́ẹ̀ mo ní kó gba ìgbà. Ayọ̀ wá lẹ́nu ní Nàìjíríà yìí, ayọ̀ wá lẹ́nu nílẹ̀ Yorùbá gan. Yorùbá agbára kan làwọn olóṣèlú wọ̀nyí ń lò, agbára kan ló sì ti lè di kẹ́ẹ̀mọ́lé, agbára kan ni wọ́n lò láti ilẹ̀ Nàìjíríà lọ sí ilẹ̀ Benin tán ní kí wọ́n Sunday pamọ́ sílẹ̀. Agbára táyé tá a fẹ́ sọ nípa rẹ̀ nìyẹn. Àwọn agbára wọ̀nyí níbo ló ti jáde wá? Ǹjẹ́ kí ló dé tí àdúrà tèmi àdúrà tiẹ̀ èyí tí ò fi ká wọn? Kí ni májèlé ètò wà nínú àdúrà? Ibo láti bẹ Ọlọ́run Olúwa lù wọ́n pa. Kí ló dé tá ń képe Ọlọ́run ìgbàanì tí ò tètè máa dáhùn bí ayé ìgbàanì? Ṣèbí a béèrè lọ́wọ́ Mósè, ó ní Mósè Mósè gbọ́ ikú wo ni kí àwọn ènìyàn wọ̀nyí kú? Ó ní kí ilẹ̀ lanu kó gbé wọn mì. Kí ló dé tí a pa aláìṣẹ̀, tí àwọn ẹbí aláìṣẹ̀ àbí aya aláìṣẹ̀ àbí ọmọ aláìṣẹ̀ tí wọ́n fi omi jẹ́ wọn ké sí Ọlọ́run ṣùgbọ́n tí Ọlọ́run kò dáhùn? Hallelujah. Kí ló dé tó ń rò nínú ọkàn rẹ̀ tó rò pé ó ń san ìdámẹ́wàá, ó ń san ọrẹ, ó ń bẹ wòlíì ládùúà ṣùgbọ́n tí àdúrà kò gbà? Ó dẹ̀ rí bí alágbára lójoojúmọ́, ó rí mi bí alágbára, ó rí bí pé mo sọ̀rọ̀ sẹ́. Kí ló dé tí àdúrà tèmi tiẹ̀ tí ò ká Buhari? Kí ló dé tèmi àdúrà tèmi tiẹ̀ tí ò ká àwọn jẹgúdújẹrá wọ̀nyí? Kí ló dé tí àdúrà tèmi tiẹ̀ tí ò tí ì ṣiṣẹ́ àmì? Hallelujah.
ènìyàn lóminú. Òun ní eléyìí, òun ló mú ọ̀pọ̀ ènìyàn tó lọ bọ́ sí ọwọ́ àwọn aláfọ̀ṣẹ àbí àwọn tí kò fẹ́ gbàdúrà mọ́. Téèyàn máa sọ wípé nígbà tí a bá ti bẹ̀rẹ̀ sí lo agbára àṣẹ, kí ni májèlé òkùnkùn ẹja wọnú ẹ̀ lọ́ba. Mami gbàdúrà, wàá sọ fún Ọlọ́run, Olúwa tú mi sílẹ̀ lẹ́nu lọ́wọ́ àṣìlò agbára tí àwọn ìran mi lò lé mi lórí. Olúwa tú mi sílẹ̀ lọ́wọ́ àṣìlò agbára ètò bá ìran mi jẹ́, tó bá ayé mi jẹ́. Àwọn àṣìlò agbára ètò ọkọ mi lè lò mí lórí, àṣìlò agbára tí aya mi lò lé mi lórí, àṣìlò agbára tí ọmọ mi lò lé mi lórí. Ó jẹ́ sọ̀rọ̀. Hallelujah. Sórí àwọn ibi tí a máa ti rí solution sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá rẹ̀. That is the way we will see solution into your life and all things that you are passing through every day. Tí ìṣòro àti òkàkàbà ìṣògo rẹ̀ tí ó tẹ̀ ọ́ lọ́wọ́, tí ó kúrò nínú àwọn ìwà ìkà, ojoojúmọ́ ni à ń bọ́ sínú wàhálà. Ǹjẹ́ jẹ́ ń béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ mi lówùúrọ̀ yìí. Ìjọ ìwọ sí Ọlọ́run tọkàntọkàn, ìwọ gbà pé gbogbo ogun ayé yìí yóò borí ẹbí. Ṣùgbọ́n à ń bẹ̀rù. Mami, ó lè bẹ̀rù, ó lè wà nínú ẹ̀rù kó o ní kí àdúrà ó gbà. Ó lè wà nínú ẹ̀rù kó o ní kó o fẹ́ ṣàṣeyọrí ohunkóhun. Ẹ̀rù ni ohun àkọ́kọ́ tí ò jẹ́ kó o rí agbára tí a gbé fún ọ lò. Ẹ̀rù ni ohun àkọ́kọ́ tó jẹ́ káyé rẹ̀ wà bákan náà. Ẹ̀rù ni ohun àkọ́kọ́ tó jẹ́ kó wọnú ògo lọ. Ẹ̀rù ni ó jẹ́ kí ogun oṣó àti àjẹ́ kó borí ẹ̀. Ẹ̀rù ló jẹ́ kó di àgàn tó lè bá ṣàṣeyọrí. Ẹ̀rù gan ní nígbà tó lè sòtítọ́ ọ̀rọ̀ òun ló jẹ́ kó débi tó yẹ kó dé. Torí o bẹ̀rù, torí ẹ̀rù ń bẹ lọ́kàn rẹ̀. Nítorí o kọ̀ láti sọ òtítọ́, o kọ̀ láti mú ohun Ọlọ́run ṣẹ, o kọ̀ láti sọ ohun tí ó jẹ́ òtítọ́ fún ènìyàn. Ẹ̀rù ni ohun àkọ́kọ́, ṣùgbọ́n tó o bá bẹ̀rù mọ́mẹ́, torí ogun tó dojúkọ nípasẹ̀ àìdúà rẹ̀ wà borí. Èkejì, ó ní pé o lè gbàdúà. Ohun ẹlòmíì lè gbàdúà nípa kejì, ṣùgbọ́n kò ní ìfọkànsìn pé ohun tó gbàdúà lé lórí yẹn yóò di ṣíṣe. Lẹ́ni à ń gbàdúrà nígbà tí ilẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ tí gbogbo ènìyàn tú síta. Olúwa ọ̀yá afẹ́gbalẹ̀ yìí, afẹ́gbalẹ̀ yìí, afẹ́gbalẹ̀ yìí, afẹ́gbalẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni gbogbo wa ń fò fìtàfìtà. À ń gbàdúrà, gbogbo wọn sọ̀rọ̀ lóríṣiríṣi. À ń tú àṣírí àwọn ibi òkùnkùn káàkiri. Ṣùgbọ́n ǹjẹ́ ìwọ gbàgbọ́ nínú ọkàn rẹ pé ó ní àkókò báyìí là ń gbà á? Go and look my past record. Àwọn nǹkan tí mo ti ṣe sẹ́yìn. Mo ní ẹ̀yin ṣe iyèméjì. Bíbélì dẹ̀ sọ wípé oníyèméjì ò lè rí ohunkóhun gbà lọ́wọ́ Ọlọ́run. Ẹni tí ń ṣe iyèméjì kò lè gba ohunkóhun lọ́wọ́ Ọlọ́run. Ó ní ẹni tó ń wọnú odò tó fẹ́ ṣàgbára wò. Ó dàbí pé kí wọ́n fún yàn láfọ̀ṣẹ. Ó ní ọyá gbà fọṣẹ yìí o. Ó ní kó sọ pé èyí tí ewé léwé gbéńgbé o, èyí tó gbà lọ́gbà ń gbà o, èyí tí kìíní kan ṣe kìíní kan o. Ó yá o, lágbájá sọ fún pé fún mi lówó. Jẹ́ ìṣàpẹẹrẹ kan fún ọ. Mo wà nídìí àwọn tó ń ṣe POS tó ń gba owó, níbi tó ti fi ẹ̀rọ gba owó, àwọn káàdì gbowó. Kì í ṣe ti báǹkì àwọn aládàáni àgbékà yẹn ni. Mo wá jókòó. Ẹnìyàn ò tí ì dá mi lọ. Ìyá kan dẹ̀ wá from nowhere. Nígbà tí ìyá yẹn débẹ̀, ó ní lágbájá, ó ti mú ọmọ yẹn tẹ́lẹ̀. Ó ní lágbájá, ìyẹn dẹ̀ ní mọ̀. Ó ní lọ́wọ́ rẹ̀ ń bẹ̀ yẹn fún mi ní 100,000. Mami kò sọ pé yá mi ní 100,000. Ó ní lọ́wọ́ rẹ̀ ń bẹ̀ yẹn fún mi ní 100,000. Ọmọ dẹ̀ ṣí báàgì lẹ́sẹ̀kẹsẹ̀. Ó dẹ̀ kó 100,000 léyà yẹn. Ìyá yẹn dẹ̀ jáde. Mo wá wo ọmọ yẹn bí ìyá yẹn ṣe ń jáde lọ. Ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé ẹni tó gbowó yìí ó wá lo nǹkan gbowó lọ́wọ́ ọmọ yẹn ni. Mo bá béèrè lọ́wọ́ ọmọ tó dú síbẹ̀. Mo ní ọlọ́mọge iṣẹ́ ọmọ ìyá yẹn rí ni. Ó ní òun ò mọ̀ wọ́n. Mo ní òun mọ̀ wọ́n kẹ̀. Ó dẹ̀ kó 100,000. Ó dẹ̀ kó lé lọ́wọ́ bẹ́ẹ̀. Ó yá
lọ sáré lọ́ba nígbà tó máa dìde ó dẹ̀ sáré lọ́ba ó bá ní mọ́mì owó tí mo kó fún yín dà ìyá ẹ̀ dẹ̀ wò báyìí ó ní ṣèbí máa dá padà fún ẹ ó ní mọ́mì ẹ kówó yẹn wá mọ́mì àwọn tí wọ́n ń fún káàdì kò kówó fún wọn àwọn tí wọ́n ń ṣe transfer wọn kò fún wọn tí ò bá jẹ́ pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run lọ́jọ́ náà àfọ̀ṣẹ yẹn ṣe kíni o ó ti ṣẹ ìyá yẹn ṣe kíni ó lo agbára yẹn wò ó lò ó tí kò bẹ̀rù tó bá jẹ́ pé ó débẹ̀ tó ní lágbájá yá mi lówó ó ṣe kíni o ó ṣagbára nù nìyẹn ó lè fẹ́ lo agbára Jésù dé bí òkú Lásárù orí ọ̀pọ̀ ènìyàn tó ti ń gan àwọn abánisunkún tẹ̀lé lẹ́yìn nígbà táwọn abánisunkún ti tẹ̀lé lẹ́yìn wọ́n dẹ̀ débẹ̀ lóòótọ́ wọ́n dẹ̀ sọ̀rọ̀ nígbà tán sọ̀rọ̀ ó gbójú rẹ̀ sókè ó ní ẹ̀yin òkúta kú ọmọ ẹ mọ́mì kò sọ wípé ṣé ó ṣe é ṣe bí ó ní òun gbọ́ tẹ̀mí Olúwa èmi sì gbọ́ tiẹ̀ Jésù ò ní lọ́kàn bó fẹ́ jí Lásárù ó fẹ́ lọ kí àwọn ènìyàn rẹ̀ ní ṣùgbọ́n nígbà tó débẹ̀ ohun tí Màtá sọ fún Jésù ni pé tó bá jẹ́ pé ó ti wà níbẹ̀ kì yóò ti kò bá má kú bẹ́ẹ̀ ni wòlíì gbà mí nígbà tó bá débì mí tó yẹ kó gbàdúrà kí ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ àwáwí ló yẹ kó máa wí hallelujah. Wà á pàṣẹ ọ̀rọ̀ wọ́n ní àjẹ́ wà nínú ilé yín olórí àjẹ́ kan wà nínú ilé yín ó dà yín láàmú ó wá ní dáàdi o ẹ máa gbàdúrà nígbà tó ń gbàdúrà ẹ mẹ́mẹ́má àjẹ́ ìmọ̀jọ́ palágbájá jẹ ó tún wá dìde nígbà tó jókòó láàárọ̀ kejì ó wá ní Olúwa èyí tí kì í ṣàjẹ́ ìlú máa pa mí báyìí yóò sì pa ọ́ ni torí ó ti ṣe iyèméjì bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àṣìlò agbára èyí tí wọ́n ń lò lé wa lórílẹ̀ ni wọ́n ń lo agbára láti lè rí pé àwa la dìbò yàn wọ́n ọdún mẹ́rin láti gbé wọn síbẹ̀ yẹn wọ́n ti gbà pé ibi tí wọ́n dé yẹn wọ́n kò lè kú òun bẹ̀ mọ́. wọ́n ti mọ̀ pé ibi tí a ti tì wọ́n dé yẹn àwọn ni wọ́n ti ní kọ́kọ́rọ́ rẹ lọ́wọ́. ṣùgbọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́ni wọ́n lu agbára àṣìlò agbára kì í ṣe agbára lásán bí kò ṣe agbára òkùnkùn agbára ènìyàn kan mú ènìyàn kan mú obìnrin aláboyún kan mú lọ sọ́sìpítà kan tírẹ̀nì ẹ̀ kan sọ wípé oyún oṣù mélòó ni bẹ nínú rẹ̀ báyìí wọ́n ní oyún oṣù mẹ́sàn-án. wọ́n á dẹ̀ máa fún lóúnjẹ wọ́n á máa fún bí ẹni sin adìyẹ nínú ilé wọn ṣùgbọ́n nígbà tó bá wáyà wọ́n á dẹ̀ fa orí obìnrin bẹ́ẹ̀ wọ́n á dẹ̀ lọ ṣe kí ni o wọ́n á lọ pa lóòyè ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe pààyàn lóòyè wọ́n á lọ lànà ẹ̀ wọ́n á dẹ̀ yọ ọmọ yẹn kúrò bẹ́ẹ̀ wọ́n á fi ṣiṣẹ́ agbára. òun ní èyí tí wọ́n fi bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ kí wá sọ àṣírí kan fún yín gẹ́gẹ́ bí èyí tí mo sọ lọ pé àdúrà yín ní tí ò jẹ́ kó bò àwọn alágbára ayé lórí ní tí ò jẹ́ kó bò wọ́n lórí rèé. nígbà tí wọ́n bá ti kó àwọn làágùn àti owó yín jọ ìwọ tó gbàdúrà ó ṣètọrẹ àánú àdúrà tó ń gbà ó mú ìtọrẹ àánú àdúrà rẹ fún àwọn ènìyàn tó yẹ kó fún nígbà tó gbàdúrà odindi ọ̀sẹ̀ kan nígbà tó gbààwẹ̀ ọjọ́ 5 ó yẹ kó mú kankan lọ fún Ọlọ́run kì í ṣe pé Ọlọ́run fẹ́ jóúnjẹ rẹ̀ kì í ṣe fẹ́ gbé gbowó rẹ̀ ṣùgbọ́n bóyá ará ilé rẹ̀ kan lórí tí ebi ń pa ó yẹ kó fún lóúnjẹ lákòókò àwẹ̀ rẹ̀ ó yẹ kó tọ́ ṣe ìtọrẹ àánú tó fẹ́ bọ́ kúrò nínú ogun yẹn ṣùgbọ́n àwọn ìwọ̀nyí wọ́n á mú màálùú wọ́n á mú ìpèsè wọ́n á pe wòlíì wọ́n á pe àfáà wọ́n á pe babaláwo wọ́n á wá pa nǹkan wọ̀nyí wọ́n á pe fún àwọn aráàlú àwọn èèyàn máa gbàdúrà. àdúrà tí tèmi tẹ̀ ń gbà tí wọ́n dẹ̀ ń gbà pé Olúwa lọ borí wọn láì mọ̀ pé ohun ẹ̀tọ́ rẹ̀ mo ní májèlé tí ẹ̀yin jẹ. àwọn tí májèlé sí yín tán bá ti rí àwọn ọmọ aláìṣẹ̀ ní ẹ wo gbogbo àwọn aláìní bàbá aláìní ìyá èyí tí wọ́n kó jọ ta ló ní aládàáni nínú wọn. ìdí nìyí wọ́n á lọ síbẹ̀ wọn ò lè sọ fún ìgbà tí wọ́n ń lọ síbẹ̀ ìyàwó wọn ò ní sọ fún ìgbà tó ń lọ síbẹ̀ ọkọ wọn á lọ sí ètùtù àwa wòlíì àwọn pásítọ̀ àwọn náà ríre fún wọn. àwọn náà jókòó sí ìkọ̀kọ̀ bíi Bálákì àti Bálámù wọ́n á sọ fún wọn pé Babátúndé o jí láàárọ̀ yìí o ẹ gbọ́dọ̀ gbé oúnjẹ lọ fún àwọn ọmọ aláìní o torí èpè tí àwọn ènìyàn ti ṣẹ́ fún yín kó bá lè yí dànù. ṣùgbọ́n àwọn kan wọ̀nyí yóò padà wá ṣẹ nígbà tó bá dọjọ́ alẹ́.
Ọlọ́run kì í jẹ ènìyàn gbé. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́ni, gbogbo ẹ̀gún tẹ́ ń gún lẹ́ni, kò sí ibi kankan tó lọ, ó dúró. Bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ wí. Ǹjẹ́ lórí òtítọ́ ló ń ṣe gbogbo tó ń ṣe? Ẹ tó ti ṣe, ìran rẹ̀ tó ti ṣe, òun ló fà wá. Ẹ wo ìgbà tí Abraham ti sọ̀rọ̀, ẹ wo ìgbà tá a sọ pé wọ́n ó lọ sóko ẹrú, a kó wọn lọ sóko ẹrú nípasẹ̀ Joseph ọmọ Jacob. Ṣebí ẹni bí ọkàn mi, ọ̀rẹ́ mi ní Abraham, ẹ bàbá ìgbàgbọ́ là pé àṣìlò agbára àjẹ́ wà nínú ẹ̀. Ó pọmọ ìyáálé rẹ jẹ, ìwọ bọ́ra sí o fi ìyáálé rẹ rí àti ọmọ rẹ. Bẹ́ẹ̀ ni ọkọ kó bá lè lówó lọ́wọ́, wọ́n á lọ fi ohun tí ò dára, wọ́n á fi bá ìyàwó wọn lò pọ̀. Ṣebí ibì kan láti bí ẹni tó ṣoore fún ọ, ó fi ibi sàn fún ọ. Ẹ wá lu agbára àwọn òdì wọ̀nyí, òun ló jẹ́ kí ẹ̀gún kó wà lórí ilẹ̀ Yorùbá. Àṣìlò agbára yìí, òun ni ò jẹ́ kẹ́nu wá kó. Àti para wa, àti fira wa bọ̀rìṣà, àti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Wọ́n ti sọ̀rọ̀ ẹ̀gàn sórílẹ̀-èdè, wọ́n ti sọ̀rọ̀ ẹ̀gàn. Ta ló fi orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá rẹ̀? Àṣìlò agbára ni. Nínú ìlú mi, ẹ̀sìn ẹlòmíì jáde, aláìṣẹ̀ ni. Láwọn àkókò kan, go and look àwọn history ayé àtijọ́, wọ́n á gbé igi ẹlẹ́ka, wọ́n á bẹ́ orí ẹlòmíì, aláìṣẹ̀. Àwọn alágbára ti fi ìbínú, èyí tó ti di omi, èyí tó di yẹ̀pẹ̀, èyí tó digi, èyí tó di ẹyẹ, ṣùgbọ́n tí orúkọ wọn ò tí ì parẹ́, ṣùgbọ́n tí wọ́n fi ẹ̀gún lélẹ̀. Ǹjẹ́ ẹ ti rí gbogbo nǹkan wọ̀nyí? Ǹjẹ́ àwa tá a fẹ́ gbàdúrà lé wọn lórí gan, àwọn tá a fẹ́ fàdúrà jagun torí rẹ̀, ǹjẹ́ báwo la ṣe fẹ́ rekú? Ṣùgbọ́n àṣìlò agbára là ń lò. Etí Ọlọ́run fi sọ fún mi, agbára tó ń bẹ lọ́wọ́ wa. I realize some mistake. Níjẹta, téèyàn kan wá tó across mi lórí program. Inú bí mi lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ènìyàn, gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara. Mo sì pàṣẹ sáyé rẹ̀ pé gbogbo ibi tó bá wù kó rí láyé, pé yóò di afọ́jú bó ṣe bú mi gẹ́gẹ́ bí èmi afọ́jú. Ṣùgbọ́n nígbà tí mo dé orí òkè lánàá, tí mo gbàdúrà, Ọlọ́run pè mí ṣàkíyèsí pé ọmọ mi, má ṣe lo àṣìlò agbára. Má lo agbára. Èmi máa jà fún ọ. Má ṣe gbẹ̀san. Tèmi ní ẹ̀san, èmi ó sì gbà á. Mami, mo yọ omi lójú. I cried, oh my God. Let God forgive him. Ó ní wo ìpìlẹ̀ ìṣẹ̀ ìgbàgbọ́ rẹ̀, Kristi tí mo ní kó máa wò. Àlù, apá, Pọ́tì Pílátò rí ẹ̀ṣẹ̀ kan lọ́wọ́ rẹ̀. Ohun tó bá wù kí ayé wí sí ọ, fà wọ́n lé kóòtù mi. Lóòótọ́, jẹ́ kí n sọ fún ọ, tó bá lò fa ènìyàn lé Ọlọ́run lọ́wọ́, tó gbé ìgbésẹ̀ àdúrà, ó ṣeé ṣe kó jẹ ẹ́gún bí ó ṣe pé àṣepà lábòtì pẹ̀lú ọgbà àjàrà rẹ̀. Abraham Adéoyè, lórúkọ Jésù, ògo yín ò ní wọ̀ mí. Nǹkan wọ̀nyí òun ni ènìyàn ń lò bí agbára láyé, ṣùgbọ́n tó jẹ́ pé a ti kùnà lórí ẹ̀. Mo wá rí májẹ̀mú náà kúrò. Mo wá gbàdúrà ìdáríjì fún ọkùnrin náà. Bóyá obìnrin ló dẹ̀ wà lábẹ́ péjì pé Olúwa, let God forgive him. Lóòótọ́ ni Bíbélì sọ pé bínú ó ní kó má ṣiṣẹ́. Ṣùgbọ́n mo wá rí pé nígbà tí mo bá ní kó fọ́ lójú tó bá jọkùnrin, mo pa àwọn ìdílé kan ebi, bóyá ó ń bọ́ wọn, mo gbóúnjẹ lọ́wọ́ wọn.
èyí tí ò tí ì jẹ́ kí Tinubu kó bọ́ sí ọ̀run àpáàdì kó kú dànù, èyí tí ò jẹ́ kí àwọn Sanwó-Olú tí wọ́n ti ta ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ sílẹ̀, gbogbo wọn ni wọ́n máa gba ìdájọ́ ẹ̀san wọn. Mi ò wá sùn pé bóyá I'm pleading for anybody, but àwọn ọ̀rọ̀ kan tí mò ń gbọ́ tí Ọlọ́run mi pè mí sí pé kí àwọn lè di kéèbà lè jáde kúrò nínú kìíní. Ọ̀ntì tẹ́ ẹ bá stop àbòsí gbogbo ẹ̀yin aditirator gbogbo. Àyàfi tá a bá ṣera wa nìkan. I hear so many things from many people. Nítorí pé a ò tí ì dé ibi tí a ń lọ. Mo ti sọ̀rọ̀ yẹn sẹ́yìn. Mo ní ipò lẹ̀ ń lébẹ̀. Ẹ̀ ń lé agbára. Àsìlò agbára. Tí yín ga ju ti àwọn ìjọba tó wà ń bẹ̀ yìí lọ tá a bá gba ilẹ̀ Yorùbá náà. Bàbá mi máa ń tí ó ṣe. Jésù mi máa ń tí ó ṣe o. Tí ilẹ̀ Yorùbá yóò ṣe bọ́ sí. Bàbá mi máa ń tí ó ṣe. Jésù mi máa ń tí ó ṣe o. Tí ilẹ̀ Yorùbá yìí yóò ṣe bọ́ sí. Ẹ̀yin náà ẹ já wò, let's call it now. I want everybody to listen to this. Gbogbo pásítọ̀ tó ń jà fún ilẹ̀ Yorùbá. Àmín, mo wà ń bẹ̀. Àwọn bàbá kan wà ń bẹ̀. Àwọn bàbá kan wà ń bẹ̀ tán pọ̀ rẹpẹtẹ. Ìjọ wo lẹ dá gúrùpù kan lẹ̀ kẹ́ni kó jẹ́ gbogbo àwọn pásítọ̀ tó wà lórí ilẹ̀ Yorùbá tá ń jà fún yín, tá ń jàjà òmìnira yìí, ká gbéra wa jọ, ká ṣe gúrùpù yẹn, ká wá máa gbàdúrà nínú gúrùpù yẹn, ká má mú strange people wọ́bẹ̀. Let's join hands together. Irú Zoom tẹ́ ń ṣe yẹn, tẹ́ ń pe Zoom yẹn, ká wá sọ pé this Zoom is for all pastors. Pastors or our pastors or ministries. Ká wá join. Let's be praying there and gather. Káwọn babaláwo náà ṣe tiwọn. Káwọn àfáà náà ṣe tiwọn. Káwọn ìmáàmù ṣe tiwọn. You think God is a fool? No. But everybody using own platform láti máa make you. I will tell you the reality. Ẹlú àṣìlò agbára. People will now come in there, insult you, abusing you, talk to you anyhow. Ẹ wá ń bínú. What do you expect? What do you expect? Ìbínú yẹn, àṣìlò agbára yẹn, òun ni ó sọ àwọn èèyàn mọ́lẹ̀. Àtúngbà ẹ̀ṣẹ̀ níbi pé some people are waste their words. Wíp wọn, ẹkún wọn, omijé wọn, à ń dá ìgbodò sí ọkàn wọn onímọ̀mọ́, and they are doing àwọn kan míì lẹ́yìn. Ẹ ń ṣe àwọn kan míì lẹ́yìn. Ẹ ń ṣe àwọn kan míì lẹ́yìn. Ẹ ń ṣe àwọn kan míì lẹ́yìn tó yàtọ̀. Ẹ ń dìtẹ̀ ara yín. Talking radio about no radio. Talking about land and no land. Talking about money and no money. Talking about pé mo lágbára jù ẹ lọ, mi ò lágbára jù ẹ lọ. Ìfọwọ́sowọ́pọ̀. When you gather your hand together, you will receive the blessings of God. Ilé ọkọ àti aya tí wọn kò bá ní ìṣòwòpọ̀, ilé yẹn máa jẹ́ àṣìlò agbára, kò sí ohun tí ó máa jáde ńbẹ̀. Tí ọmọ tí kò bá lè bá òun òbí rẹ̀, tí ẹ bá kùnà, tí ẹ kò tọ́ àwọn ọmọ yín, ẹ ó jèrè ìyà lọ́wọ́ Ọlọ́run. Ọ̀tọ̀ lórin Adéwálé, God bless you. Ẹ̀rọ ànúgbà. Gbogbo nǹkan wọ̀nyí, ó yẹ ká ṣe kíni o, ká máa gbára. Gbogbo àwọn alágbára tán fìyà jẹ wá yìí, they are paying pride over it. Who is receiving the price? Àwọn wo ni wọ́n gba àbẹ̀tẹ́lẹ̀ náà? Àwọn wo ni wọ́n gba owó tí wọ́n fi ṣe ìrúbọ náà? Àwọn ìyá wa, àwọn àǹtí wa, àwọn ńkù wa, àwọn wòlíì wa, àwọn pásítọ̀ wa,
àwọn ni wọ́n sọ pé máa jó lọ mò ń wò ẹ̀yìn rẹ̀ ẹ wá ní wọn ò ní lo agbára. Wọ́n sọ láàárọ̀ ìsìn wọ́n ní gbogbo wa bó ta ipò bó Yorùbá nation bó ti gbogbo kíní kan wọ́n ní kí Buhari ṣe kíní o kó declare gbogbo wa terrorists kó bẹ̀rẹ̀ sí ṣàwà. Yorùbá is among of them but they are forgot pé àwa la dìbò fún wọn lọ sí House of Rep. They are forgot báwa la gbé wọn lọ síbẹ̀. We can fight for our rights. Àwọn náà ṣòfin pé a ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Ṣé a fẹ́ sọ pé Sátánì ló ń gbé inú wọn? Sátánì kan ò gbé inú ẹnikẹ́ni. Ẹ yé parọ́ mọ́ Sátánì. Àwa fúnra wa agbára tó bẹ lọ́wọ́ wa. I am personally wòlíì Ọlọ́run. Agbára tó ń bẹ lọ́wọ́ mi báwo ni mo ṣe ń lò ó? Agbára tó wà láwọ̀ rẹ̀ báwo ló ṣe ń lò ó? Ṣé kìí ṣe agbára tó wà lọ́wọ́ rẹ̀ ó fi ń gbowó jẹun? Some people need your help for where you are living or you are working. You refuse to do it for him or her. Àṣìlò agbára. Ẹlòmíì ọmọ ìyá rẹ ni Yorùbá kan náà lẹ́jọ́ sọ ní abroad ń bẹ̀ yẹn but you hate him. Ó sì tiẹ̀ lójoojúmọ́. Àṣìlò agbára. Where are you working? That is why you are the head of the departments. Ìwọ ni ọ̀gá department yẹn but ṣé àwọn ọmọ lẹ́yìn yẹn ṣé wọ́n jèrè ẹ? And now you are praying. Olúwa bá mi ṣe ẹ̀san fún lágbájá. God won't answer your prayer because o ti ṣe àwọn many things. I could remember one woman came to me sit for a prayer tó lágbára ara ń ta kò lè jókòó ó bàbá èdè ara tàbí o. I started praying. I prayed more than 21 days. Mi ò rí results. Mami, mi kì í gbàdúrà lẹ́yìn ọjọ́ keje kí Ọlọ́run ó má dáhùn kì í sọ̀rọ̀ ìgbéraga. Tí bá ti gbàdúrà 7 days tí ènìyàn ṣàìsàn, mami tí ò ti sí ìyípadà. Mo máa wò pé something was wrong. Mo máa lọ bèrè lọ́wọ́ Ọlọ́run. Mo máa jókòó. Mo máa ní Olúwa, kí ni mo ṣe? Ṣé mo tọwọ́ bẹ̀ṣẹ̀ ni? Ṣùgbọ́n lọ́jọ́ náà, a máa gbàdúrà 21 days, a máa rí nǹkan kan. Nígbà tó wá tákòkò, Ọlọ́run bá pè mí. Ó ní ẹni tó ń gbàdúrà fún yìí. Ó ti lo agbára. Ó ti ṣe àwọn nǹkan tí kò yẹ kó ṣe. We now come out. Kí lẹ ṣe? Àwọn tí ò mọ̀ pé ó fún ọ̀tá òun lọ́fà. Àwọn ni ó ń ro ikú sí. Ó ti gbàdúrà. Ẹni yìí ti pe ewúrẹ́. Ó ti pàgùntàn torí àwọn ìyá ọkọ ẹ̀. Kí ìyá ọkọ òun bá lè kú. Gbogbo ó gbé agbada kaná. Epo gbígbóná. Wọ́n lọ ata. Wọ́n dẹ̀ porúkọ ìyá yẹn. Wọ́n dẹ̀ ṣe kíni o. Wọ́n dẹ̀ sọ sínú epo gbígbóná. Wọ́n wá pé ẹ gbọ́ dáadáa. Wọ́n á gbé epo kaná. Wọ́n ní omi ò ní wọnú epo gbígbóná kó má ké lọ sọ́run. Lágbájá ọmọ lágbájá máa ké lọ sọ́run. Ara rí kó ta ẹ́ dọ̀run. Mami, ogun yẹn wá padà. Nígbà tí ìyá ò ṣe. Nígbà tó ò ṣe ibi ò lè bá ọ. Nígbà tó ò lo kádàrá ènìyàn. Nígbà tó ò bá iṣẹ́ oníṣẹ́ jẹ́. Nígbà tó ò ro ibi sí ènìyàn. Bóyá òun gbé ilé kan àbó òun gbébì kan. Òun ṣe dáadáa sáwọn tó gbélé yẹn. Wọ́n bá wù bọ́n ká máa kẹ́gàn rẹ tó. Ogun ọ̀run á máa mú ọ borí wọn ni. Some people will now say, èmi ni mo ń take responsibility ilé mi. Well, after that nǹkan. Bí ibi ipò tí Ọlọ́run fi ẹ́ sí nìyẹn. Jẹ́ ká máa sáré ẹ̀. Wọn ò ní bá ọ. Jẹ́ ká máa gbèrò ibi sí ẹ̀. Yóò máa dé bá wọn. Mo wá béèrè lọ́wọ́ arábìnrin náà. Ó ti lo àṣìlò agbára. Ó ní bẹ́ẹ̀ ni. Àwa padà lọ bẹ̀ yá yẹn. Gbáà. Níbi tó ti lu àṣìlò agbára tó ti ṣàṣìṣe àdúrà látẹ̀ní lọ lórúkọ Jésù ogun ọ̀run tú ọ sílẹ̀. Màmá yóò ṣàmì. Mo ní bàbá yẹn ogun ọ̀run tú ọ sílẹ̀ níbi tó ti lu àṣìlò agbára àìmọ̀ iye àṣìlò agbára nígbà tó o bá rojọ́ fún èèyàn èmi ní kíni kan èmi ní kíni kan wọ́n á dẹ̀ ṣe kíni.
wàá máa gbàdúrà lórí táì. But it's not yet die. Kò tí ì kú. Àṣìlò agbára ni. Ó dàbí èṣù tá a lọ bá lórí ìta mẹ́ta ni. Ó ní ìwọ ọ̀dàrà. Lágbájá ọmọ lágbájá ló ní kí n wá fún ẹ ládìín torí o kì í jáde o. Ó ní lágbájá ọmọ lágbájá ló ní kí n fabẹ́rẹ́ igun ọ nítorí pé a kì í fabẹ́rẹ́ gún wo èṣù. Àwa gba abẹ́rẹ́ ńlá méje mọ́ rí èṣù. Àwa ènìyàn wa wà ní lórí àdè máa fọ èṣù á máa ṣiṣẹ́ ó lè ṣe bí sí. When you are observe yourself. Tó o bá lè gbàdúrà ogun á padà sórí ológun àṣàṣì á padà lórí àṣàṣàṣì ẹni bá gbèrò ibi sí ẹ ní gbogbo ìgbà lórúkọ Jésù ogun ọ̀rọ̀ àfẹ̀mí ẹ̀ ṣòfò dànù ṣàmì tó nítumọ̀. We need to fight this battle right. Àkókò ti tó báyìí láti lo àwọn àṣìlò agbára yẹn láti bàjẹ́ dànù gbogbo májèlé tí ẹ jẹ. Ẹ rántí Joshua Ọlọ́run ní kán lọ sí ilẹ̀ náà kán lọ pa gbogbo ilẹ̀ yẹn run. Ó ní kán lọ sí orí ilẹ̀ náà ká má jẹ́ kí ohunkóhun kó kù ńbẹ̀ ká má sì mú ohunkóhun kankan jáde ṣùgbọ́n ó ṣojú kòkòrò ta ló gbé májèlé wọ ilé rẹ̀ ta ló gbé májèlé wọ ilé rẹ̀. Ìyàwó rẹ̀ sọ fún ọ pé èmi nìkan ni kò fẹ́ o ẹjọ́ dá májẹ̀mú pé ò ní fẹ́ lòmíì ṣùgbọ́n nígbà tó fẹ́ lòmíì ó dẹ̀ tún bẹ̀rẹ̀ sí yànlè máa lọ́wọ́. Nígbà tó yànlè máa lọ́wọ́ yẹn ó bẹ̀rẹ̀ sí ṣe rádaràdà ó ti mú májèlé wọnú ilé rẹ̀ á dàrú iṣẹ́ rẹ̀ á dàrú owó rẹ̀ ò lè lọ. Bẹ́ẹ̀ lọ́kọ rẹ̀ sọ fún ọ ó ní nínú ilé tiwọn òun lòun ò ṣe rí ẹ pé òun kóbìnrin o ìyàwó òun gbọ́ nìkan lòun dúró tí o máa ń yàn lé o bọ̀ torí pé o pupa o fọ́n ìdáadáa àwọn dáàdì àwọn ọ̀rẹ́ ẹ sọ fún ẹ pé tó o bá ní ṣúgà dáàdì ayé rẹ ò lè dùn ẹ àìṣìlò agbára ni torí pé o fọ́n tó fọ́n yẹn òun ní agbára rẹ o lọ bẹ́ẹ̀ lòmíì nígbà tó bẹ́ẹ̀ lòmíì ọkùnrin mi balẹ̀ ọ lórí ilé rẹ bẹ̀rẹ̀ sí dàrú ọkọ rẹ ò rí ṣe mọ́ owó tiẹ̀ gan ó ti dànù àìṣìlò agbára ni. Ṣùgbọ́n mo sọ fún ẹlẹ́ni owó ènìyàn òfin sáré owó ènìyàn tó ní mọ́tò tó kọ́lé ìyẹn ló ń sáré nípa rẹ̀ ṣùgbọ́n ó gbàgbé àṣẹ tẹlẹ́dùmarè èyí tí a fi fún ọ wípé máa lo agbára yẹn àìmọye wòlíì tó jẹ́ pé omi àti òróró lásán ni kó máa gbàdúrà sí káyé àwọn èèyàn máa ṣe torí pé òun rí àwọn ẹlòmíì tó ń pàṣẹ nínú ìsọjí tí wọ́n ń ṣubú dànù ìwọ náà bá lọ gbàgbára yẹn ó lọ wá ẹ̀dí ayé ó lọ wá àǹkì òun ṣe báyìí ṣé o mọ̀ pé agbára tó lọ gbà yẹn ó pọn padà bọ̀ wálé rẹ̀ yóò pàyàwó rẹ̀ yóò pọmọ rẹ̀. Àṣìlò agbára. Ẹni tí ṣàwọ́rò sí ṣọ́ọ̀bù ṣé kò mọ̀ pé ògo àwọn ọmọ òun lòun lò ní. Ẹni tí múyàn lẹ́rú ó wà ní ìrìn àjò ó sọ pé àgàgà àwọn tán wà ní Arab country wàá wálé máa gbọ́ dáadáa o gbogbo yín lẹ̀ ń sunkún nísìnyí pé ilẹ̀ Nàìjíríà kò dáa ẹ fẹ́ padà wálé ṣùgbọ́n èyí tẹ̀yìn ti ṣe ń kọ́ God showed me many things pertaining people ní ìrìn àjò tó wà yẹn Ọlọ́run fi hàn mí pé àwọn ìyá kan wà lọ́hùn wọ́n ti làmìlaka nípasẹ̀ amúnisàn agbára ó parọ́ fún wọn bí èló ni máa fi gbé ẹ 1 million wọn á fi gba 1.5 million nígbà tó dọ̀hún ó ṣèǹjì ẹ̀ mọ́mọ́ yẹn lọ́wọ́ ó lọ́ọ́ fi gba 5 million ó fi gba 5 million 6 million ọmọ mi à sín tó fi kú ara ẹ̀ ò ní yá lọ́hún ò ní tọ́jú ẹ̀ ó wá ní káwọn ọmọ tiẹ̀ ṣe rere. Àṣìlò agbára àwọn tí ò jẹ́ kí ilẹ̀ Yorùbá lọ nìyẹn. Let me tell you today àwọn Haúsá tí wọ́n múra wọn wá síbi they brought themselves to help themselves. Ibo amú tí wọ́n wá sí Èkó wọ́n á fi sí ṣọ́ọ̀bù á máa tajà á máa jẹun títí dìgbà tí yóò sáfù ẹ̀ nígbà tó bá ti ṣe tán ọ̀gá rẹ̀ àtúkówó fún àtúnṣe ṣọ́ọ̀bù fún that is a profit. But ẹ̀yin Yorùbá báwo lẹ ṣe ń ṣe tí ọmọ àti ẹ̀ tó mú wá látàbúlé tó ní kó wá sẹ́kù láti wá máa bá ẹ gbé kó lè mọ iṣẹ́ tó ń ṣe àbí kó lè rẹ́pọ̀ ẹ̀ lọ skul ṣé o sọ sí skul ẹrú kọ́ ló fi ṣe o fi tọ́ àwọn ọmọ rẹ kọ́ ni kò mà lọ léèwé àlùpàmọ́kù bí òkiri ògì tí òkiri kerosene tí òkiri pure water kò mà lè rí gbígbà. Àṣìlò agbára
kì í ṣe gbogbo ẹni tó jẹ́ òṣèlú àbí pásítọ̀ àbí aláfọ̀ṣẹ nìkan ló lo àṣìlò agbára, bí kò ṣe pé there's opportunity that you saw o tó o bá lò ó lórí àwọn èèyàn kan ní ọ̀nà tí ò dá, Ọlọ́run yóò gbẹ̀san. Wàá gbàdúrà. Ṣé rí àwọn nǹkan mi wà tó jẹ́ pé ó ní mi ò ṣe bí, ibi ò gbọ́dọ̀ bá mi, àwọn ọmọ rẹ̀ dẹ̀ ń kú. Ó ní ò ṣe bí, ó ní ibi ò gbọ́dọ̀ bá mi, àwọn ọmọ rẹ̀ dẹ̀ ń rí wàhálà. Àṣìlò agbára. Ìyá lọ́ọ̀yà mi, God bless you màmá mi, Kẹ́hìndé Lawal, lórúkọ Jésù ilé yín ò ní dídàrú, ayé ò ní lágbára òkùnkùn lé yín lórí tọmọtọmọ. Tàbá rí ẹnikẹ́ni tó dúró tó lóun fẹ́ lágbára òkùnkùn lé lọ́ọ̀yà lórí, irú alágbára bẹ́ẹ̀ kó sọnù lójijì, kẹrọ́nà lọ. Màmá ẹ ò ní kú fọ́tayọ̀, bó sì ò ní jẹ́ gift tí ọmọ yín máa fi sáré fún yín, ẹ ó jẹun ọmọ, ẹ fẹ̀yìn ti jẹun ọmọ o. God bless you mami, love you so much. Àṣìlò agbára, àwọn agbára tẹ́nìyàn ń lò, àwọn agbára tó rò pé ayé ò lè mú ẹ. Ẹlòmíì alágbára míì á ní ẹ lọ tì mọ́lé títí ìgbà tó máa fi ṣiṣẹ́. Lóòótọ́ àwọn ènìyàn burú, bá mi ṣí ọ̀rọ̀ yìí fún ẹlòmíràn. Àjẹ́ tó pa ẹ́ jẹ, tó pọmọ ọlọ́mọ jẹ, ẹni tó lọ ṣe àṣìlò agbára, agbára yóò bá ní lọ́wọ́ bàbá rẹ̀, kí lẹ fi ń ṣe? Ẹlòmíì ò rí agbára lò dáradára, àìmọye wòlíì. Ṣé àṣìlò agbára kọ́ ni kí wòlíì gbàdúrà fún yàn káyé yàn yí padà? Ìtí Ọlọ́run rán nìyẹn, káyé ẹ̀ yí padà. Ṣùgbọ́n torí ẹni yẹn ò rántí ẹ̀ mọ́, ó dẹ̀ lo àṣìlò agbára, oníkànfẹ́ nìyẹn jókòó padà wá sí Nàìjíríà. Èdè ní kílẹ̀ Yorùbá ó lọ. That is why the bondage is still standing on there. That is why ọ̀rọ̀ yín ò fi yéra yín. Ẹ pé gbogbo àwọn tó sọ̀rọ̀ wọ̀nyí, àwa ò lólódì kankan. Dùpẹ́ kí you settle yourself. Ṣé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ rẹ̀? Ẹ settle ara yín. Àṣírí látẹ̀ gbé dání. Àṣírí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Àṣírí ń bẹ ní gbogbo ọwọ́ yín. They hang away. They are looking for àṣírí, because when this one talk about my own, I will put your own outside. They now one voice record, if you record the voice ara yín, like ara yín, and they pè ara yín ní Yorùbá, they fẹ́ gbà yín. Some people are still fighting for a radio program. Àwọn kan náà fẹ́ kọ́ rédíò, àwọn kan ní wọn ò kọ́ rédíò. They are among of them. Àwọn kan náà fẹ́ ra mọ́tò, wọ́n ní wọn ò ra mọ́tò, wọn are there still there. Owó píyọ̀ǹgì àbí kí píyọ̀ǹgì àbí píyọ̀ǹgì àbí kí lẹ́ ń pè, àwọn yẹn náà ṣe wà mí. You cut yourself and settle all this matter. That is why we go. Ẹ̀yin lẹ ń da àwọn màmá wọ̀nyí láàmú. Ẹ̀yin gbogbo àwọn tí wọ́n fi oògùn ojú wọn tí wọ́n fi ń ṣe gbogbo nǹkan wọ̀nyí, ẹ̀yin lẹ jẹ́ kí wọ́n lọ. Agbára àṣìlò ahọ́n wa, ibi tí mo fẹ́ parí ọ̀rọ̀ sí ni. Lóòótọ́ ẹ ní agbára lórí social media. Lóòótọ́ agbára àṣẹ ń bẹ lẹ́nu yín. But how do you use it? How do you use it? Mo sọ̀kan fún yín. Mo ní ìyá kan pè mí. Mo gbàdúrà fẹ́ni tó wà láhàámọ́. Ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ. But you are in the abroad. Because your daughter and your son is fighting you. Ọjọ́ tí àdúrà rẹ̀ ò bá gbà. Ọjọ́ yẹn gan ló tún sọ̀rọ̀ sí èmi wòlíì. Mo lè owó tá a fẹ́ fi bẹ́ẹ̀ ra kándù ra àbẹ́là. Ó tiẹ̀ tún sọ débi pé tí kankan bá ṣe mí orúkọ yín wà nígboro òun á borúkọ yín jẹ́. Mo ní èmi ń jẹ́, mo ní mọ̀ tí mo fà yín sí kóòtù Ọlọ́run. Owó tó fún mi, olówó fún mi nítorí àánú. Ó fún mi lówó àwọn materials tó fẹ́ rà. Mo dẹ̀ bẹ́ẹ̀ rà, mo bẹ̀rẹ̀ iṣẹ́. The next tó pè mí, agbàdúà kò tí ì pé 21 days. Ó dẹ̀ ń pè mí pé dáàdì ó yẹ kádùá yẹn ti gbà. Am I a God? Ẹ bá mi máa tẹ love, ẹ máa tẹ like.